igúnnugún la wà àtẹ́ káàkàlà la wà àtẹ́gbà ọjọ́ igúnnugún ti tẹ́ lọ́wọ́ Olódùmarè ní ti ń tẹ́ káàkiri ayé po Èdùmàrè ọba tó ṣẹ̀dá òní ọba tó tan ìmọ́lẹ̀ lónìí tí yóò fi wọ òkun lálẹ́ kó dákun dábọ̀ kó má jẹ́ ká tẹ́ lọ́wọ́ àwọn tí ń fẹ́ wa ọpẹ́ olórí àdá àdá tán ọpẹ́ olórí àdá rèrè àrè lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ àkàndọ̀rọ̀ Awikonko ẹ̀yin tẹ́ ẹ kì í fi mí sílẹ̀ tẹ́ ẹ kì í fi mí ṣeré nígbà kọ̀ọ̀kan láìsí ẹ̀yin kò sí mi because bí èèyàn bá gúnyán tí ọ̀rẹ́ ni jẹ́ ìyẹn wọn padà dè wúyán lágbára Ọlọ́run ní fi wá wọn ra wa à ní súra wa n ò ní jọra mi lójú lọ́dọ̀ yín ẹ kú àdúrótì ní gbogbo ìgbà ìjẹ́ ayé a máa gbé àwọn èèyàn kan káàkiri yóò fẹ́ wọn lọ yóò fẹ́ wọn padà ìjẹ́ ayé lè gbé àwọn èèyàn kan lọ kò ní gbé wọn padà mọ́ Ọlọ́run ò kà yín má wọn tí ìjẹ́ ayé ó gbé lọ Ọlọ́run kà yín má wọn tó nífẹ̀ẹ́ òótọ́ gbogbo ẹ̀dá tí ń wò èèyàn gbogbo ẹ̀dá tí ń tẹ̀lé nǹkan tí èèyàn ń ṣe kọ́ ló fẹ́ràn òótọ́ àwọn èèyàn kan wá láti wá ṣe sófó òye yé mi dáadáa wípé gbogbo ẹni tí ń bẹ lórí péèjì mi tàbí tí ń wo nǹkan tí mò ń ṣe nǹkan ló nífẹ̀ẹ́ sí mi nǹkan ló fẹ́ràn mi nǹkan ló fẹ́ràn nǹkan tí mò ń ṣe àwọn èèyàn kan wá wo kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ sọ àwọn èèyàn kan wá ṣe amí bóyá yóò sọ̀rọ̀ tó jẹnu lọ oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ń tẹ̀lé àwa tá a pera wa ní sọ̀rọ̀sọ̀rọ̀ àbí pèdèpèdè àbí òṣèré káàkiri àgbáńlá ayé ló ti rí bẹ́ẹ̀ kí sí Nàìjíríà nìkan ṣùgbọ́n ilé tó báyàn lọ́kàn jẹ́ jù ń bẹ̀ ni pé ọmọ Yorùbá náà ni ìmọ̀ ń ṣe elénìní àti tànàdí ara wọn Yorùbá ti sọ wọ́n ní èkú ní gbẹ̀dí àdá ọmọ Yorùbá ní ṣera wọn Ọlọ́run ní jẹ́ ká rí àṣìṣe lágbára Ọlọ́run well kí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa Ike Ekweremadu Deputy Senate nígbà yẹn tó ti wà ní àtìmọ́lé ní orílẹ̀-èdè United Kingdom látàrí kíni gbogbo wa náà la mọ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ńgbà náà in tó ṣẹlẹ̀ sí Ekweremadu ọ̀rọ̀ tó sojú òlu ni kò farasin kò sápamọ́ kò sájèjì ṣùgbọ́n ilé ìtọ́ yà mí lẹ́nu jù ń bẹ̀ ni wípé bí eré bí àwàdà ayé ti gbàgbé ẹ̀ síbẹ̀ mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé ìbànújẹ́ ni kò túlù bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ni kò túlù àti pé díẹ̀ ní tàlàbà nínú apẹ́ ẹ̀dùn táwọn tí nǹkan bá ṣẹlẹ̀ sáwọn sí èèyàn bóyá ti dáadáa tàbí ti dàkejì tó bá jẹ́ nǹkan oríire báyé bá ti kí ọ kú oríire ó ti tán lọ́kàn wọn because tó bá ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta tán tó tẹnumọ́ kí ló dé só nìkan ní ọ̀kọ̀ọ̀kọ́ ṣe ni oríṣiríṣi àwọn èèyàn owó bẹ̀rẹ̀ sí ní jẹ jáde ẹ ti ẹ̀ dákẹ́jàre kí lọ́ra tẹ́nìkan ọ̀rá rí kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ yọ bẹ̀rẹ̀ sí jẹ jáde tó bá jẹ́ pé aburú ló ṣẹlẹ̀ sí èèyàn báyé bá ti bọ́ kẹ́dùn lẹ́ẹ̀kan péré ó ti tán náà nù wọ́n ní lẹ́yìn ẹ̀ kó bẹ̀rẹ̀ sí jẹun lókù ẹkún ogún ọdún kò dẹ́ni tó ti kú padà kí èèyàn sì febi para rẹ̀ fọ́gbọ̀n oṣù kò jí èèyàn tó ti kú látàrí eléyìí oníyà ni yóò jẹ nǹkan rẹ̀ o bẹ́ẹ̀ ni ẹlẹ́kùn ní dáa sun because ojú ẹni tí ń sun kó lomijé ti jáde now àtìyàwó àtọkọ wọ́n wà nínú gálágolo ẹ̀wọ̀n almost 10 years ni wọ́n fún Ike Ekweremadu tí kì í bá ṣe pé èèyàn bá rí special àánú gbà ni ó fi lè láǹfààní láti jáde kúrò níbẹ̀ because ìlú òfin ní United Kingdom ìlú bí tí wọ́n ti lófin tí wọ́n ti ń tẹ̀ lófin ní United Kingdom kì í ṣe bí orílẹ̀-èdè Nàìjíríà ká ní Nàìjíríà ni wọ́n ti mú Ike Ekweremadu ni yóò ti appeal bí ó bá gbọ́ tàbí yóò ti sọ pé ẹjá lọ Supreme Court ṣùgbọ́n tán bá ti dá ọ lẹ́jọ́ níbẹ̀ wọn bí ìgbà tó Lódùmarè dá àyàn lẹ́jọ́ ni Ọlọ́run nìkan náà ló lè yọ ọ̀yàn jáde kúrò ńbẹ̀ lílé tó túmọ̀ sí pé if care is not taken Ekweremadu yóò lò like 9 years níbẹ̀ náà ń pé ẹ̀wọ̀n tí wọ́n fún ìyàwó ẹ̀ kọ̀pọ̀ tó ti tiẹ̀ now ohun tó jẹ́ kí wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún Ekweremadu nígbà yẹn òun náà ni ti ọmọdékùnrin kan ọmọ ọdún 21 tí wọ́n mú lọ sí orílẹ̀-èdè United Kingdom gẹ́gẹ́ bí iléeṣẹ́ òfin ní United Kingdom ṣe sọ wọ́n ní wọ́n tàn wá ni tí wọ́n mọ̀ lọ sí UK fún òun ni wípé
ọmọ wọn kan ó ní àìsàn kíndìnrín wọ́n nílò kíndìnrín fún ọmọ náà ni wọ́n fi mú arákùnrin ọ̀hún lọ sí United Kingdom. Wọ́n ní wọ́n promise ẹ̀ pé àwọn ò fún ní £7,000 so that will be more than 7 million naira. Nígbà tí wọ́n sọ pé wọ́n máa ṣe transplant yẹn ní hospital kan ní ìlú London, hospital tó ń pè ní Royal Free Hospital ní London. Àwọn tí ó ṣe transplant àwọn gba £80,000 fún ọmọdébìnrin ní Sonia. Now ngbà tán dé United Kingdom, ọmọ yẹn ló ké gbàjarè wípé ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n promise òun kó n tó kúrò nílé. Naturally ìgbà tán dé London ó dàbí ẹni wípé kíndìnrín ọmọ yẹn kò bá ti Sonia mu. Now nǹkan bá ọmọ yẹn dá májẹ̀mú according to nta gbọ́ ó ní wípé lẹ́yìn tó ọmọ yẹn bá ti donate kidney ẹ̀ tán ó máa gbé ní London, wọ́n á take responsibility jíjẹ mímu ẹ̀, ilé tó máa gbé ní London. Ìyẹn jẹ́ package tí wọ́n bá kúrò ní Nàìjíríà. Ìgbọ́n gbà tí wọ́n ti rí pé kíndìnrín ẹ̀ ò bá tọmọ wọn mu mọ́, kò lè ṣiṣẹ́ fún un, ni wọ́n ti ń gbèrò láti dá ọmọ yẹn padà wá sí Nàìjíríà. Ọmọ tó dẹ̀ ti fọkàn sí wípé òun ọmọ gbé ní London tí wọ́n ní kọ́ ọmọ padà bọ̀ ní Nàìjíríà, bọ́mọ ṣe fi gbé ta nìyẹn pé àwọn èèyàn fẹ́ yọ kíndìnrín òun. Ìyẹn dẹ̀ lòdì sófin orílẹ̀-èdè United Kingdom pé ẹni tí yóò bá fi kíndìnrín lẹ̀ fún èèyàn kò gbọ́dọ̀ base lórí owó, wọn gbọ́dọ̀ kì í ṣe pé wọ́n gbọ́dọ̀ dúnàdúrà lórí ẹ̀ bí ìgbà tí wọ́n fẹ́ ta ni. Harvesting ni wọ́n ń pè yẹn, kidney harvest náà ń pè yẹn. So with that yẹn ló jẹ́ kí wọ́n charge ẹ̀ sí court pé kò gbọ́dọ̀ ní money, kò gbọ́dọ̀ ní monetary reward nínú. Tí wọ́n bá fẹ́ ṣe èèyàn máa ṣe free of charge. Ẹnìyàn á dẹ̀ ṣe wélélè, wọ́n á dẹ̀ tí ẹni tí wọ́n donate fún máa ṣe ni pé láti take care health ẹ̀, láti tọ́jú ẹ̀ kán dẹ̀ rí dájú pé ó wà okay. So ìyẹn ni ó jẹ́ kí wọ́n fi sí ẹ̀wọ̀n, wọ́n dẹ̀ dájọ́ ẹ̀, wọ́n dẹ̀ ní kí wọ́n fi sí ẹ̀wọ̀n. Now ìyẹn gangan wá kọ́ ló gbèmí wá. N tó gbèmí wá ni wípé àṣé agbára ò lópin, àṣé gbogbo àdàlẹ̀ ayé, àṣé fọ́nrán òwú kan ó gbé àjànàkú dè. Because as far as I'm concerned, n tó dé bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà kò jẹ́ kẹ́nìyàn kan rántí pé ẹnìkan ń jẹ́ Ikirimadù. N tí majority ọmọ sọ ni pé n tó jẹ ló yọ. Kí ni ìwọ náà wá ń ṣe lọ́wọ́ lénìí? Position wo ló wà lọ́wọ́ lénìí? Báwo ló ṣe ń maintain position yẹn? Báwo ló ṣe ń lò? So ń lò bí ẹni wípé gbogbo tí ilé ayé depend lé lórí nìyẹn. Ó ń lò bí ẹni tí ò lè wálẹ̀ mọ́ láíláí. Ó ń lò gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé àṣẹ wà lọ́wọ́ rẹ̀, àṣẹ wà lẹ́nu rẹ̀ títí ayé kánrin kése ni. Oríṣiríṣi àpẹẹrẹ ló ti wà fún ẹ láti mọ̀ wípé n ti ń tán nílé ayé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti wá tí wọ́n ti lọ. Ọ̀nà tí wọ́n gbà lọ kò mátà. Ṣùgbọ́n tó hàn tó dájú ni pé everybody ni yóò padà lọ sálákejì. So now gbogbo àwọn olóṣèlú wa tí wọ́n ń kówó rọ̀gùnrọ̀gùn lọ sókè òkun láti lọ tọ́jú. Ńgbà tí mo ṣèwádìí mi jinlẹ̀ tí mo ro àròjinlẹ̀ lé lórí ẹ̀, tí mo ṣàṣàrò lórí ẹ̀, mo rí pé àwọn owó tán kó sábúrọ̀dù yìí, kíní kan báǹkì l'Amẹ́ríkà, kíní kan báǹkì ní UK, kíní kan báǹkì ní France, kíní kan báǹkì ní Switzerland. Gbogbo àwọn owó wọ̀nyí ó jẹ́ owó tí wọn ò nílò, tí wọ́n dẹ̀ lè mọ̀ nílò. Naturally tá a bá wò dáadáa, a máa sọ pé táwọn orílẹ̀-èdè, táwọn ìlú òkè òkun yẹn bá fẹ́ assist wa, ó yẹ kí wọ́n, táwọn èèyàn bá ti kó wá sọ́dọ̀ wọn, ó yẹ kí wọ́n dá owó yẹn padà fún wa. But lo and behold, ní tí wọ́n pè ní bank, kò sí nǹkan tí báǹkì fi ń sustain ju owó tán bá ń kó sọ́dọ̀ wọn tán bá ń gbà kúrò ńbẹ̀ àti lóònù tí wọ́n fi síta tí wọ́n gba èlé lórí ẹ̀. Ní tí báǹkì fi ń sustain nìyẹn. So kò sí ìlú òkè òkun tí yóò sọ fẹ́nìkan pé kọ́ mọ̀ kó wá sọ́dọ̀ wọn. ń gbọ́ pé iṣẹ́ táwọn ń ṣe nìyẹn, wọ́n á bẹ tọ́jú ẹ̀, ọba àmọ́ wàá lò mọ́, ọba àmọ́ rántí mọ́, ọba àkú kí mọ̀lẹ́bí ọmọ mọ̀ pé owó wà ń bẹ̀, àjẹmọ́nù tiwọn nìyẹn.
so ìyẹn ló ṣe ṣẹlẹ̀ láwọn ìlú òkè òkun tó fi jẹ́ pé báwọn ọlọ́jẹ̀ ìlú wa wọ́n bá ti pawó ìlú ń pọ́npọ́ òkè òkun wọn ń kó lọ lẹ́yìn kí wọ́n ra lé síbẹ̀ lẹ́yìn kí wọ́n ra mọ́tò tí wọ́n gùn lẹ́yìn kí wọ́n máa jẹun majority owó tí wọ́n kó sáwọn foreign banks ni wọn ò ní nídìí lọ́dún yìí tàbí lọ́dún mẹ́wàá sí tàbí 20 years to this time wọ́n kàn kó síbẹ̀ náà ni látòrí pé greediness tó wà lára wọn tó wà láyà wọn tó wà lójú wọn ojú kòkòrò ìwọra ànìkànjọpọ́n tí ń bẹ lára wọn ló jẹ́ kí wọ́n máa tọ́jú millions of dollars sáwọn foreign banks káàkiri well irrespective iye tó wù kó ọba kó trillion upon trillion kó quadrillion dollars kó sí báǹkì ibì kan ìtọ́hàn tó dájú ni pé ọjọ́ kan ń bọ̀ tẹ́mi ò ní jẹ́ ẹ̀mí mọ́ ọjọ́ kan ń bọ̀ tó gbà páyì tí ò ní ṣe gbé tó gbẹ́sẹ̀ tí yóò dẹ̀tì tó lanu tí nǹkan kan ò ní jáde ń bẹ̀ ọ̀rànjú kalẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bá ọ pàdé ni mọ̀ rántí ìjọ náà tó bá jẹ́ pé gbogbo àwọn olóṣèlú wa rántí gbogbo eléyìí ni honestly kò sẹ́ni tí yóò kówó jẹ honestly kò sẹ́ni tí yóò ṣe àníyàn nítorí ọ̀la honestly kò sẹ́ni tí yóò máa kówó òlú pamọ́ owó tó yẹ kẹ́ fi ṣe health care tẹ̀ pa ní pọ́npọ́ tẹ̀ ná lavishly tẹ̀ ná anyhow ká láwọn olóṣèlú ṣe health care tó dáa sí nàìjíríà kò sí equipment tí wọ́n lò lọ hospital ní London tí nàìjíríà ò lè afford because òye yé mi pé kò sí equipment tí wọ́n máa tà ní 1 trillion naira yes kò sí equipment tí wọ́n máa tà ní 1 trillion naira so gbogbo tán fi ṣe kidney transplant yìí ó lè wà ní General Hospital nífẹ̀ẹ́ ó lè wà ní UCH nìbàdàn ó lè wà lóríṣiríṣi àwọn general hospitals káàkiri ilẹ̀ nàìjíríà débi pé téèyàn kan bá fẹ́ ṣe transplant expert náà máa mú wá kò sí surgery ọ̀hún tọmọ nàìjíríà ò lè ṣe so lélẹ̀ tó túmọ̀ sí pé aláwọn ọ̀jọ̀gbọ́n ń bí majority àwọn tó ń ṣe surgery labroad náà ọmọ nàìjíríà náà máa ń jẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà so with that ká ní gbogbo àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ ń bí ni do you know anybody ò ní mọ̀ wípé ẹnìkankan mọ́ ẹnìkankan wá nǹkan sẹ́ni tó fẹ́ fi kíndìnrín ẹ̀ lẹ̀ ọmọ 21 years tán dẹ̀ ọ́fà ní 7 million naira tó bá jẹ́ lómi gan ó lè béèrè sí pé kíndìnrín là ń sọ̀rọ̀ nípa rẹ̀ tẹ́ bá fẹ́ yọ o ẹ fẹ́ mi 50 million naira o béèyàn bá torí gígbòdì ìmọ̀ suná fúnni yá béèyàn bá torí iṣu fọwọ́ jóná ṣe ní túpù kẹsìnì lẹ́nu ń téèyàn bá filẹ̀ tí yóò jẹ́ lára ẹ̀yà rẹ̀ èèyàn ó yẹ kéèyàn gbowó gidi lé lórí ẹni tó bá tán bá ṣe fún nàìjíríà tán dẹ̀ tọ́jú ẹ̀ dáadáa èèyàn lè sọ because ọmọ là ń sọ̀rọ̀ nípa rẹ̀ bí ìgbà tí èèyàn fẹ́ fẹ̀mí rẹ̀ mí ni àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí wọ́n jólówó kọ́ láwọn tó jẹ́ tálíkà nìsín èèyàn lè sọ pé òun ṣe fọ́lọ́hun but èèyàn ò lè sóore fọ́lọ́ṣèlú kó sọ pé òun ṣe fọ́lọ́hun sòfà tó ti jólóṣèlú bẹ́ẹ̀ mi encourage anybody láti donate kidney ẹ̀ o but mo ń sọ pé ẹni tí yóò bá ronú débẹ̀ wípé ok mo fẹ́ fi ṣe assistance mo fẹ́ donate kidney mi irú àwọn olóṣèlú bẹ́ẹ̀ wàá bèè lọ́wọ́ wàá sọ fún ẹ pé kán kọ́lé gidi fún ẹ kán kọ́lé fún ẹ kán ra mọ́tò sí kán dẹ̀ fún ẹ 50 million naira tán bá ti lè ṣe bẹ́ẹ̀ kán kóra wọn lọ kán kó ṣe ara wọn lọ so kò sẹ́ni tí ò lè ní problem ẹ̀yà ara lọ́la liver problem ni kidney problem ni any related problem kò sẹ́ni tí ò lè ní because òní nìkan la rí kò sẹ́ni tó mọ̀ la ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sand ní head at the end of the day tán máa sọ pé wọ́n ní kidney failure tán máa sọ pé wọ́n ní heart failure tán máa sọ pé wọ́n lélẹ̀ wọ́n ní tọ̀hún oríṣiríṣi nǹkan ni ó ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé ẹ̀dá ò lágbára láti control ẹ̀ with that n tí mo ń try láti sọ ni wípé ẹ má jẹ́ arántí òní nìkan nínú gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ̀já máa rántí ọ̀la náà ọ̀la tá a sì ń sọ yìí kì í ṣe ọ̀la òde yìí ọjọ́ ọ̀la là ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀la kálukú kò sẹ́ni tó mọ̀gbà tó máa dé ọ̀la tí mò ń sọ yìí nígbà tí nǹkan àìrò tẹ́lẹ̀ yóò dé bá ẹ̀dá kan ò kọjá àdánwò gbogbo ẹ̀yin tẹ́ ẹ jólóṣèlú lónìí wẹ́ bó bá wù yín ni kẹ́ ẹ ṣe dáadáa o bó bá wù yín ẹ má ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe eré ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe eré ẹ bá ń bẹ̀ bí ó kọ ajá ọdẹ bó ṣe eré 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 ẹ̀san ń bọ̀ foni kálukú well ẹ jẹ́ kí n tọrọ ìṣẹ́jú kan péré tí n bá padà dé kí n wá tẹ̀ síwájú ẹ ṣé gan. Anything very fatal logistics.
iṣẹ́ wọn dára ọ̀tá sánsan wọn kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lórí iléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, apákọ̀ọ́ra á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fòjò ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777.
777. ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀. ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. àwọn máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. kí ló fà? ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777. iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtúnwò àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtúnwò àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀. Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Eri ló kú tàdákàjẹ́, ẹ̀fọ́ ló kú tìwọ́tìwọ́, ògbólógbòó àgbẹ̀ ló kú tòun tẹ̀wùrà gbà lọ́rùn. Lọ́dún máa ń fọ́ mi là, lọ́jọ́ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé, tí wọ́n fi ògèdè gbó rẹ̀ lọ́rùn. Ó ní ìyẹn ó ní mo gbọ́, ó ní pípọ́ tí mo gbọ́, wọ́n lórí mi ní òjẹ́ jẹ́ wọn. Ibi tójú rí, àyà mi ní ògbé. ẹnu ọ̀gbọ́dọ̀ sọ lọ́wọ́ àyè o. ẹ káàbọ̀ padà. àná Olódùmarè ò ní fi gbogbo wa lẹ̀. well ohun tí mo ń gbìyànjú àti sọ lórí ọ̀rọ̀ Ike Ekweremadu òun náà ni pé tá a bá wò dáadáa ìkànnì nínú olóṣèlú ńlẹ̀ yìí, ẹni tó ti wà ní ilé ìgbìmọ̀ asòfin fún like 20 years, ìyẹn jẹ́ táàmù bíi 5 ọdún mẹ́rin lẹ́ẹ̀márùn-ún 20 years ló lò nílé ìgbìmọ̀ asòfin. bákan náà ló ti jẹ́ deputy senate president lódìdí ọdún 8 láàrin ẹ̀. so now tá bá wá wò dáadáa, former chief of staff ni sí Enugu state governor
lílé tó túmọ̀ sí pé àgbọ̀jẹ̀ nínú olóṣèlú ni ó ní agbára lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìgbà tí wọ́n arrest ẹ̀ ọ̀rẹ́ mi pé nọ́mbà 4 lọ́wọ́ àbí ọ̀rẹ́ mi pé nọ́mbà 4 citizen ni now ó ní wọ́n wá mú bí ìgbà tí wọ́n mú ehoro bí ìgbà tán kí adìẹ mọ́lẹ̀ tán kàn tọ́jú adìẹ sínú àgò tí ò dẹ̀ ságbára kankan tó lè dé Nàìjíríà lè ṣàṣe kò sí ìrànlọ́wọ́ kankan tí wọ́n lè ṣe fún un torí pé ìlú tí wọ́n ti mú ìlú tó lófin ni ìlú tó bọ̀wọ̀ fófin ni ìlú tó tẹ̀ lófin ni kì í ṣe ìlú tí ń tẹ òfin lójúmọ́lẹ̀. Nobody is above law lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n ní Nàìjíríà ń bí many people are above law. Ká ní Nàìjíríà ni àwọn ẹgbẹ́ ò ti wọ́nà láti rescue ẹ̀ ṣá wọ́n ti lè sọ pé ọmọ yẹn parọ́ mọ́ ni wọ́n ti máa lébu ọmọ yẹn káàkiri ẹ̀mí ọmọ yẹn á ti wà in danger ṣùgbọ́n lórílẹ̀‐èdè United Kingdom they work with law. They obey rules and regulations. So ó ní wípé whatever tó bá fẹ́ ṣe nílé ayé máa rántí ọ̀la ẹni ipò tó bá wà ẹni agbára tí ń bẹ níkàáwọ́ ẹ̀ má sí lò dáadáa torí òní kan torí ẹ̀yìn ọ̀la ni Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ́ ṣókí báyìí náà ló gé ṣe bẹ́ẹ̀ tiẹ̀ àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ lẹ́ẹ̀kan sí iṣẹ́ ìṣe yín ò ní dìbàjẹ́ lágbára Ọlọ́run a kù sinmi òpin ọ̀sẹ̀ ayọ̀ lọ́sẹ̀ yóò jẹ́ fún wa. God bless you. Ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko live Awikonko TV Àkàndọ̀rọ̀ Awikonko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ subscribe sí YouTube channel mi Àkàndọ̀rọ̀ Awikonko TV ẹ wá èdè Yorùbá TV Barrister Idan Shimba Yorùbá Audio Bible àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjò àṣẹ o.